Deborah Ayagbadebo gbogbo ti Dubai. Deborah Ayagbadebo gbogbo ti Dubai. Adúmọ̀dán amúlẹ̀jú àgùntàṣọ́ ọ̀dọ̀. Òbékèlẹ́wà Mama Christy. Òbékèlẹ́wà Mama Jíbọ́lá. Òbékèlẹ́wà gbogbo Dubai. Òbékèlẹ́wà Mama Christy. Òbékèlẹ́wà Mama Jíbọ́lá. Òbékèlẹ́wà gbogbo Dubai. Àdùnní ọmọ olóyè mẹ́kùn Mama Jíbọ́lá Mama Christy máa wọlé máa rọra òní ní sọjọ́ bí rẹ̀ lọ́dọ̀ màmá bí ọ sílé ayé tí wọ́n kí màmá kó ẹ̀wọ̀n mọ́ tí wọ́n kí bàbá kó ẹ̀wọ̀n mọ́ tí wọ́n ní ẹ̀kọ́ ọwọ́ lómi Aya Bọ́lájí Èkó máa gbẹ̀sẹ̀ nìkankan orí rẹ̀ ò ní burú ò ní yàwé rẹ̀ ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ rẹ̀ ṣe lọ́jọ́ nǹkan ẹ̀yà àwọn ọmọ rẹ̀ wọn ò ní fi ọ̀sà wátì wọn ò ní dúró ìṣẹ́jú kan fún ọ ní ọjọ́ náà láṣẹ Elédùmarè láṣẹ Elédùmarè láṣẹ Elédùmarè ọba mi òkè Àdùnní o. Deborah Ayagbadebo gbogbo ti Dubai. Deborah Ayagbadebo gbogbo ti Dubai. Adúmọ̀dán amúlẹ̀jú àgùntàṣọ́ ọ̀dọ̀. Òbékèlẹ́wà Mama Christy. Òbékèlẹ́wà Mama Jíbọ́lá. Òbékèlẹ́wà gbogbo Dubai. Òbékèlẹ́wà Mama Christy. Òbékèlẹ́wà Mama Jíbọ́lá. Òbékèlẹ́wà gbogbo Dubai. Àdùnní jẹ́ èlé o torí èmi Ayọ̀dìgọ́lù èmi Ayọ̀dìgọ́lù èmi Ayọ̀dìgọ́lù Àbíkẹ́ onílù ọ̀la yóò favourite left-handed female talking drummer mo mọ̀lé bàbá tó gbé bí ọlọ́mọ gangan ni Àkúrẹ́ olóyè mẹ́kùn ọmọ wa ọmọ ẹkùn ọmọ amúlà sójú gbàdé ọmọ amúlà sójú gbẹ̀yẹ́ni ọmọ olómi méjì o ọmọ olómi méjì ọmọ olómi méjì ọmọ olómi méjì àìgbọ́dọ̀ pọ́n ọmọ olómi méjì àìgbọ́dọ̀ bùwẹ̀ ọmọ olómi méjì àtẹ̀ mọ́lẹ̀ kí wọ́n tó tẹ̀ kan ọmọ akitì ò gbọ́dọ̀ ọmọ akitì ò gbọ́dọ̀ ọmọ akitì ò gbọ́dọ̀ sojo ọmọ alálẹ̀ àtẹ̀ jẹ́jẹ́ àwọn àjòjì àtẹ̀ gùn ọ̀pọ̀ kílẹ̀ bàbá tó gbé bí ọlọ́mọ gangan ni ọmọkùnrin tó kó bọ̀ ó fàgàdà pẹ̀lú wálé ọmọbìnrin tó dò bọ̀ ó fòṣì ló pẹ́ fọ̀